mo kí yín ẹ wò àti Yínká TNT náà ti jáde sọ̀rọ̀ o nípa ọ̀rọ̀ ọba olú ìwó ìyẹn àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti ìyàwó olú ìwó ẹ wò àti Yínká TNT wọ́n sọ pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ sí àwọn àáfàá náà tí wọ́n lọ ń ti olú ìwó lẹ́yìn pé in tó ń ṣe pé ó dáa pé in tó bá máa ń ṣe nílẹ̀ Yorùbá náà nìyẹn àti Yínká TNT náà ti sọ̀rọ̀ nípa mọ́sẹ̀ máa ń fi ọba jẹ nílẹ̀ Yorùbá pé tọ́ba bá ti wọnú ẹ̀ wọ́n máa ń ṣe ètùtù fọ́ba ni pé kì í ṣe pọ́ba ń tẹ̀lé àwọn àáfàá ẹ wo ẹgbọ́n nǹkan tí àti Yínká TNT sọ nínú fídíò yìí. Ẹ káàárọ̀, just a quick one. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan gbogbo ẹ̀yin èèyàn. Tí bá drop nǹkan sórí platform mi, mo máa ń ka comment o. Mo máa ń ka comment nítorí ẹ̀ ló ṣe máa ń easy fún mi láti block àwọn èèyàn off tó bá ti ń mess up. Ṣé rí gbogbo ẹ̀yin sheikh, ẹ̀yin the likes of Abdulrasheed, Abdul Muhammad, Abdul Tahab, Abdul Shekini kan, tẹ́ ń fẹ́ máa sọ̀rọ̀ òdì sí mi, tẹ́ ń sọ̀rọ̀, tẹ́ ń support ọba nǹkan tí kábíyèsí ọba Olúwo ṣe, ìkà ni yín. Ìkà ni yín. Èèyàn ò kí ń tojú oníka mẹ́sàn-án ka o. And two wrongs can never make a right. Ìkà ni yín. Kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò lè support yín fún nǹkan tẹ́ ń ṣe yìí. Torí Ànábì gan ẹni tó ní àṣírí ni Ànábì, ẹni tó ní àṣírí. Ẹ mọ̀ nǹkan tó ń pè lọ́ba ni. Nígbà tí àwọn èèyàn tá kì í ṣọba tó bá ń drag ọba, ṣó yẹ kí ọba máa drag ọba. Àbí kí lẹ̀ ń sọ tí ó dùn? Ẹ sọ pé ó yẹ kó speak out. Nígbà tó jẹ́ kó speak out fáwọn ta ni? Àwọn wo ló ń speak out fún ní orí social media? Kí làwọn tó wà lórí social media yìí tún wo ọ̀rọ̀ wo náà lè pa? A ní nǹkan kẹ́ panupọ̀ bó lè wí. Ẹni ibi tó ní nǹkan fi nǹkan ẹ̀ sí ò dáa. Nítorí pé ọba yín ti ń support religion Islam. Ẹ wá fẹ́ máa manipulate, ẹ fẹ́ máa sọ nǹkan tí ò right. Ọba ò kí ń lẹ́sìn nílẹ̀ Yorùbá, ọba Yorùbá ò kí ń lẹ́sìn. Gbogbo àwọn ètùtù nǹkan tó máa ń ṣe fọ́ba, ọba wo ni wọn ò ṣe fún kó tó dórí oyè? Àbí torí pé àwọn èèyàn kọ̀ ń wò yín, ẹ kọ̀ ṣáà ń ṣe oríṣiríṣi, ẹ wá dé ẹni eku òkè bí eku, ẹni ilẹ̀ yín ò tòrò, ẹni ẹyẹ òkè bí ẹyẹ ò lè ké bí ẹyẹ, kò lè kó bí eku nítorí pé ẹ ti pa ìlànà dà. Ẹ ti polúkúmuṣu ìlànà, ẹ ti bàlànà jẹ́. Ìlú yìí nígbà tí Queen kú mi rò pé bẹ́ẹ̀ ní anybody tó rí ara ẹ̀, ó rí ara Queen. Wọ́n protect ẹ̀ títí tó fi wọnú ilẹ̀ ni, kò sẹ́ni tó mọ bí tó sí. Ẹ rí àwọn ritual kan tó ṣe nígbà tí woman yẹn tí Queen kú níbí. Kí ló ń ṣe yín ná? Ẹ wá ń sọ pé ẹnikẹ́ni tó bá sọ pé nǹkan tí kábíyèsí ṣe right, ìkà ni yín. Ànábì Muhammad gan ò lè support nǹkan tí kábíyèsí ṣe torí ọba aláṣírí ni Ànábì jẹ́. Ẹ̀yẹ wá ń sọ pé ó yẹ kó sọ speaker fún àwọn ta ni lórí social media. Kí làwọn ará social media fẹ́ ṣe? Àtìgbà tó ti sọ kí náà rí ṣe sí. Mi ò support Ọọ̀ni. Mi ní wọ́n ṣe, mi ní wọ́n ṣe. Àmọ́ wọ́n tẹ̀ wá ṣe, okay, gbà wo lẹ ní lórí social media tẹ́ fẹ́ fi lọ lù wọ́n. Débi tí ọba Olúwo fi wá gbé wá síta. Àbí mo sọ wípé téèyàn bá níkà méjì, ó máa fi kan ṣe ra ẹ̀. Ẹ mọ̀ pé ọba Olúwo rò bóyá òun dé ṣì lé kábíyèsí Ọ̀nìrìṣà ni. Ara wọn náà disgrace. Gbogbo ọba ilẹ̀ Yorùbá náà disgrace tẹ́ bá mọ̀. Gbogbo ọba ládéládé náà fojú ẹ̀ gbolẹ̀. Wọ́n fi àṣà àti ìṣe Yorùbá wọ́n fi lulẹ̀. Wọ́n mú iyẹ̀pẹ̀, wọ́n tẹ̀ sí wọn lójú, wọ́n wá fi omi sí, wọ́n wá fi pọ̀tọ̀pọ̀tọ̀ sí in tí wọ́n ṣe nìyẹn. Àwa ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé ṣé ẹ̀yin Yorùbá ṣé yẹ kókó sọ nítorí wípé wọ́n ń support ẹ̀sìn. Ìntẹ́ fi ń ṣe àbòsí nìyẹn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò kí ń ṣàbòsí. Ìgbà táwọn ará ilé ẹ̀gán gbógun tí wọ́n lọ ń ṣe òrìṣà kò ti torí ẹ̀ sọ wípé kọ́ tàwọn àwọn tó fẹ́ bá wọn jà gan, ó ní kó má bá wọn jà. Ó ní kó má bá wọn jà. Ẹ̀yin kan dẹ̀ jókòó sórí platform ẹ̀ dẹ̀ sọ pé ó yẹ kó sọ̀rọ̀, kò yẹ kó sọ̀rọ̀. Ẹ̀yin àti tó jóun tó fi sheikh síwájú orúkọ ẹ̀. Ẹ̀yin ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ó wrong. Ẹ rí àti la òtòṣì adé kinní kan gbogbo ẹ má máa ṣàbòsí nǹkan tó bá ń pè lórí wọn kí fi ń tẹ̀lé
imagine kó odidi ọba aládé kó gbé ìrùkẹ̀rẹ̀ dání ní gbàgede ní orí social media tí wèrè àtàsíwín àtàwọn tó gbọ́ àtàwọn tí ò gbọ́ àtàwọn tó ṣe kíní tó wà ńbẹ̀ kí la fẹ́ ṣe sí ẹjọ́ wo la lè dá fún Ọ̀ọ̀nìrìṣà kódà kí Ọ̀ọ̀nìrìṣà fa ìdíya kó fa òbòyà kò gbẹnu ọba kankan láti wá sọ lórí social media tí àwọn èèyàn bá ń sọ kò gbẹnu ọba tó bá sọ òde sì kò disgrace Ọ̀ọ̀nìrìṣà gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ni ọba yẹn disgrace tó bá yá ń sìn inte ẹ fi lélẹ̀ yìí ẹ fi lélẹ̀ kí àwọn ọba kan máa jáde wá máa bú ara wọn gbogbo ẹ̀yin sheik ẹ̀yin Abdulhamid àwọn Abdulhamid tẹ́ ń bú mi tẹ́ ń sọ pé ó right ẹ ṣe gbé family yín wá kẹ́ gbé ìtàn ìyá yín wá sórí social media kẹ́ wá sọ àbí bẹ́ẹ̀ nínú ilé yín tòrò ni ẹ ṣe gbé ìtàn bàbá yín wá kẹ́ wá sọ àbí bẹ́ẹ̀ nínú ilé yín tòrò ẹ ṣe gbé tí yín wá kẹ́ wá sọ odidi ọba aládé first class ọba kó wá drag odidi ọba aládé kẹ́ wá drag first class lórí Facebook ẹ̀yin kan wá applaud ẹ ló right ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà a máa torí àwíjàre kí tó lẹ́nu ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ rántí ọba tá a máa jíyìn fún lọ́jọ́ kẹyìn àtìgbà tí wọ́n ti sọ kí lẹ rí ṣe sí ẹgbà wo lẹ ti mú lọ sí ààfin ọba Ifẹ̀ láti lọ lù ú ṣe ti wá ṣe ẹni tẹ àwọn ẹ̀yin tẹ ẹ sọ lórí tẹ ẹ sọ fún lórí social media ṣe ẹ lágbára láti lọ dethrone ọba ká ọba tẹ wá dóyàwó ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ adẹ ń sọ tó yẹ kẹ́ ẹ panupọ̀ bó lè wí ẹni ibi tó ní nǹkan fi nǹkan sí òdà kó dáa ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ dẹ ń sọ ẹ̀yin Sheikh Muhammed mo ní kẹ́ kúrò lórí platform mi torí ẹ lóòótọ́ Muhammed Ànábì tẹ́ ń tẹ̀lé tẹ́ ń claim pé ẹ tẹ̀lé Ànábì Ànábì ò kí ń wùwà yẹn Ànábì gan ò lè applaud Ànábì gan ò lè sọ pé nǹkan tí ọba Olúwo ṣe alright Ànábì ò ní sọ bẹ́ẹ̀ torí Ànábì ò ń ṣèyàn kò ń ṣe ẹni yẹ̀yẹ́ kò ń ṣe ọba ẹlẹ́tàn kò ń ṣe ọba ẹlẹ́tàn even kí ọba kó bọ́ síta kó wá rojọ́ ẹrú tí ọba ní sáàfin kí ọba wá síwájú ẹ̀ kó wá rojọ́ ẹ̀ gan kó bọ́ síta kó wá rojọ́ ẹrú ó wrong lẹ́tẹ̀ ló ń pọ̀ kó wá rojọ́ ọba ẹgbẹ́ ẹ̀ mi ò support Ọ̀ọ̀nìrìṣà ṣé wọ́n ṣe ń bú Ọ̀ọ̀nìrìṣà níjọ́ wo lẹ rí tó bọ́ síta tó wá ṣe tatantoto tó wá máa báwọn èèyàn trade word àbẹ fi pé ọ̀rọ̀ bó ṣe ń bu kò dùn nǹkan tó ń pè lọ́ba nìyẹn kò ń ṣe gbogbo nǹkan lọ́ba máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ọba á fi ṣe àbúlera ní tó fi ń pè lọ́ba nìyẹn ọba tó bá lè bọ́ síta tó wá tú àṣírí ọba ó ti tú àṣírí ìlú ó ti tú àṣírí awo ó ti tú àṣírí ìpínlẹ̀ ó ti tú àṣírí alálẹ̀ ó ti tú àṣírí gbogbo ẹ̀ẹ́dẹ́gbàjẹ́ òrìṣà tó di ilé ayé ro ẹ wá ilé ayé ilẹ̀ Yorùbá ò lè rojú kò ń ṣèpè torí pé ẹ ń jẹ èèwọ̀ ẹ̀yin èèwọ̀ lọ́ba yẹn jẹ èèwọ̀ ló jẹ ẹ ń jẹ èèwọ̀ ẹ ń jẹ májèlé ẹ ń fún alálẹ̀ ní májèlé jẹ ẹ fún ilẹ̀ ní májèlé jẹ òun nílẹ̀ ò ṣe sàn yín nílẹ̀ ẹbẹ̀ ò gbè yín ẹlòmíì á ṣe business á kówó ribiribi sínú business gbogbo ẹ̀ á pòórá á di ògolonto ẹlòmíì kò mórí because ẹ ń jẹ èèwọ̀ a ní kò ẹ wá ń tú ọba jókòó pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ àṣẹ ó wá ń tú àṣírí ọba ẹgbẹ́ a ní kó nìrìṣà dòdì kó fàdíyà sẹ́ kó dòdì kó fàdíyà kò ń ṣe látẹnu wọn kódà kí ẹlòmíì tó súnmọ́ ọba yẹn kó fẹ́ sọ̀rọ̀ ọba ó yẹ kó ní gbẹ́nu ẹ sọ̀hún ta ló rán iṣẹ́ gbẹ́nu ẹ sọ̀hún ta ló rán iṣẹ́ ló yẹ kó jáde nírú ẹnu ọba yẹn kó jẹ́ pé òun gangan mi ìfiṣẹ́ rán ẹ kó gbẹ́nu sọ̀hún kí ọba Olúwo gbọ́ pé ẹlòmíì lọ sọ̀rọ̀ yẹn níta ó yẹ kó dì pẹ̀lú onítọ̀hún ni kábèlété ọwọ́ àjókòó
ẹ wá ń tú àṣírí Yorùbá ẹ ń sọ̀rọ̀ nípa ẹ ń tì kábọ̀ gbogbo àwọn ọba lójú. Ààrẹ àná bàbá wa Ọbásanjọ́ kí náà ṣe èyí tó ń ṣe tán ní ẹ̀yin ọba ẹ dìde ẹ jókòó kò tí ì bàdí tó yìí tí ọba Olúwo ṣe yìí. Kò ì bàdí tó èyí tí ọba Olúwo ṣe yìí. Odidi first class ọba àìmọye nǹkan táwọn ọba ti ṣe ní kọ̀kọ̀ tí wọ́n ní nǹkan tí odó bá dé lọ́rọ̀ ọba tí ò gbúdọ̀ ríta. Gbogbo ẹ̀yin tó wá sọ fún lórí social media kí lẹ rí ṣe sí ìgbò jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa ń fẹ́ fi trend lẹ máa ń fẹ́ gàbálé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó ní shake níwájú ó wá ń sọ pé kí ló ṣe Yinka don't talk like that ṣé mo bú wọn ni àní nǹkan tó ṣe ò dá sẹ́ẹ̀ bí mo dúró síwájú wọn máa ní kọ́ lọ pa mí ni máa ní kò dáa. Mi ò support kì í ṣe pé bí a mò ń support Ọọ̀ni but either we like it or not Ọọ̀ni àwọn kọ́ ló fún ọba ni ọba Ifẹ̀ ni ó lè wá dọ̀là kọ́ má jọba mọ́ o bẹ́ẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí lẹ́nìí mi ò support wọn lọ́run rí mi but mo ń sọ wípé ọba Àwo ti kàbọ̀ Yorùbá lójú ó ti kàbọ̀ gbogbo àwọn àgbààgbà Yorùbá lójú ó ti kàbọ̀ gbogbo àwọn ọba ládéládé gbogbo ẹni tó bá ń pè lọ́ba ni ọba Olúwo ti kàbọ̀ lójú ló yẹ̀yẹ́ ló useless náà fi ojú wọn gbolẹ̀. Nígbà tí ẹ mọ nǹkan tó ń pè láṣà àti ṣe ọ̀nà bòmí ilẹ̀ tí lẹ́ ń fojú sí pé ìyà ti ń jẹ yín ẹ rò pé ìjọba ló ń fìyà jẹ yín gbogbo àwọn nǹkan tẹ́ ń rí àwọn èèwọ̀ tẹ́ ń jẹ yìí put together ó pẹ̀lú nǹkan tí ò jẹ́ kílẹ̀ Yorùbá kó rójú kó ráyè ó pẹ̀lú nǹkan tẹ́ ṣe máàmù bọ gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ kàkún yìí gbogbo àwọn èèwọ̀ tẹ́ ń jẹ tẹ́ ẹ̀ kàkún yìí ó pẹ̀lú nǹkan tí ò jẹ́ kẹrù ó pẹ̀lú nǹkan tí jẹ́ pé àwọn èèyàn lásánlàsán kàn ń pa yín jayé tí wọn ò dẹ̀ rí solution sí. Kí lẹ́ ń sọ yìí mo ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam gan kò lè applaud nǹkan tó ṣe kò lè sọ pé nǹkan tó ṣe ó right. ẹ kò mú gbogbo nǹkan ẹ kò sọlé ayé ẹ kò dá ríboríbo ẹ kò sọlé ayé ẹ kò sórí ẹ kodò. Ṣé àwọn náà máa kọ́ ọba Olúwo ni àwọn èèyàn máa kọ́kọ́ ṣẹ̀ ni àwọn ọba yẹn ń jà láàrin ara wọn náà wọ́n dẹ̀ ń ṣẹra wọn àmọ́ nǹkan tó dó bá dé lọ́rọ̀ ọba tí ò gbúdọ̀ ríta kó tiẹ̀ jẹ́ pọ̀ ní fa òbòyá ó fàdíyà sẹ́ mo ní kò yẹ kó jẹ́ ọba ẹgbẹ́ wọn ló máa wá síta wá drag wọn ló ń wájú àwọn ta ni. Ṣé social media jẹ́ court ni àbí social media jẹ́ the council of obas àbá ẹ má jẹ́ ká máa rotọ lọ́hùn tá a bá fẹ́ sọ nǹkan ẹ má jẹ́ ká rotọ lọ́hùn tá a bá fẹ́ sọ nǹkan ẹ má jẹ́ ká máa sọ pé torí pé ẹ̀yin support wọn nítorí pé wọ́n fọwọ́ sí ẹ̀sìn yín ayé ò rí bẹ́ẹ̀ o kò sí tó kan àṣà pẹ̀lú ẹ̀sìn o ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ o. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé Bíbélì gan ni ẹ fi ti ṣe Késárì fún Késárì ẹ fi ti Késárì fún Késárì bẹ́ẹ̀ bá fi ti èṣù tẹ́ ẹ̀ sọ pé kinní kan yẹn wọ́n lé jáde lọ́run ṣé Ọlọ́run gbàgbára lọ́wọ́ ẹ̀ nígbà tó le ni ṣó pa orúkọ ẹ̀ padà kúrò pé o ní abẹ́ríbi tí Ọlọ́run ti sọ pé o ní jẹ́ràwọ̀ òwúrọ̀ mọ́ ni abẹ́mọ̀ pé ṣù ló ń jẹ́ràwọ̀ òwúrọ̀ lọ́run ṣó pa agbára ẹ̀ padà ni ṣó yí padà ni ṣó gbàgbára lọ́wọ́ ẹ̀ ni gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín láyé yìí sì ẹ ní èṣù ni that means pé agbára ṣì wà lọ́wọ́ ẹ̀ ẹ fi ti Késárì fún Késárì onígbàgbọ́ oní Islam wọn kì í jọba lẹ̀ Yorùbá tabakọ̀dá kẹta àbá sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ọba Yorùbá ìṣẹ̀ṣe ni àwa kọ́ la ní Christianity àwa kọ́ la ní Islam ẹ̀sìn àyàbá ni àwọn tó bá dẹ̀ ń ṣe kudos kó máa ṣe but àwọn tó bá ti wà ní alálẹ̀ tó ti decide láti jọba lábẹ́ àkóso bó ṣe wù kó rí lábẹ́ ìkíní Yorùbá wọ́n láti tẹ̀lé strictly nǹkan tó bá jọmọ́ ti Yorùbá
ẹ má gbé ọ̀tẹ̀, ẹ má gbé religion wọ nǹkan tẹ́ à ń sọ yìí. Nǹkan tí ò dáa kò lórúkọ méjì. Kẹ má jẹ́ kí ànábì gan kó fi igi gbá yín lẹ́nu. Kẹ má jẹ́ kí Jésù kó tẹ̀ yín lórí mọ́lẹ̀. Ẹ káàárọ̀.